Àwọn àgbààgbà ìlú Katsina ni wọ́n péjọ yìí tí wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn agbésùmọ̀mí tí wọ́n ya bo ìlú wọn. Wọ́n máa sọ̀rọ̀ púpọ̀. Wọ́n sọ nípa bó ṣe jẹ́ wípé láàrin bíi local government bíi mélòó ni àwọn bandits ni wọ́n ti gbà léyìí tó ju ìdajì lọ bíi ogún láàrin ogún àti mẹ́ta sí mẹ́rin. Àwọn bandits yìí lẹ̀ ń wò bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yìí. Àwọn ni wọ́n ń yọ ayọ̀ ìṣẹ́gun tí wọ́n wọ inú ìlú tí wọ́n ń gba ìjọba ìbílẹ̀ káàkiri tí wọ́n sì ń kó àwọn ènìyàn sí àhámọ́ wọn. Ìta ń sọ ni pé ọjọ́ wo ni orílẹ̀-èdè yìí ó bọ́ lọ́wọ́ àwọn agbésùmọ̀mí? Ọjọ́ wo ni ọkàn ó balẹ̀ wípé ẹni tó bá jáde yóò padà wọlé láyọ̀ àti àlàáfíà? Ó ní o, kò sí ètò ààbò tó mọ́yán lórí kan ní ìlú Katsina. Àwọn àgbààgbà ti foríkorí, ṣùgbọ́n pẹ̀lú gbogbo ìforíkorí wọn yìí, kí ni yóò jábọ̀ ìforíkorí wọn? Wọ́n sọ̀rọ̀, wọ́n wà nínú ìbànújẹ́ àti ìpayínkeke bó ṣe wà káàkiri àwọn ibì kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè yìí nìyẹn o. Orílẹ̀-èdè Nàìjíríà ń fẹ́ ìfọwọ́sowọ́pọ̀ aráàlú fétò ààbò, wọ́n sì ń fẹ́ ìrànlọ́wọ́ Ọlọ́run lásìkò yìí kọ́lọ́run kó dáàbò bò. Bí èèyàn bá ní egbò tó bá tètè tọ́jú ẹ̀ kó tó di àdá àjínà, egbò náà láǹfààní àti sàn o. Orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe omijé ló wà lójú wọn mọ́ o. Orílẹ̀-èdè yẹn ń ṣe ẹ̀jẹ̀ torí pé kìkìdá ẹ̀jẹ̀ lójoojúmọ́ látọwọ́ àwọn agbénipa. Wọ́n ní ká má sọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà mọ́ láìda níta pé ilé ẹni la ti jèkúté onídodo. Òótọ́ ni, ṣùgbọ́n ṣé orílẹ̀-èdè tí wọ́n ní ká má sọ̀rọ̀ ẹ̀ níta, ṣé ètò ààbò wọn ṣó mọ́yán lórí? Ìṣẹ́ àtòṣì tó ń ṣe àwọn ọmọ orílẹ̀-èdè, ìwà ìbàjẹ́, kíkówó aráàlú jẹ, àìní aṣíwájú tó dára láwọn agbègbè kọ̀ọ̀kan. Ṣé a mọ̀ tanra wa jẹ? Àwọn ìwà burúkú ló ti pọ̀ lórílẹ̀-èdè yìí, orílẹ̀-èdè tá a wà yìí. Àwọn ìwà rádaràda bíi báńdíìtì, àwọn agbésùmọ̀mí, ìjínigbé, wàhálà, ìdígunjalè, ìjàgboro, àìnífọ̀kànbalẹ̀. Béèyàn tó jáde nílé ọ̀bá tí ìpadà dé ọkàn ò balẹ̀, ṣùgbọ́n wọ́n ní ilé ẹni la ti jèkúté onídodo. Ká má sọ̀rọ̀. Sọ̀rọ̀ ajé orílẹ̀-èdè yìí náà báyìí, ṣé kò máa ṣẹ̀jẹ̀? Ṣé egbò yìí tó mú ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ṣé ò tí máa padà di àdá àjínà? Àbọ̀jọ́ wo ni iṣẹ́ fẹ́ tẹ̀síwájú nígbà mọ̀nàmọ́ná tí ò dáa? Àwọn elétò mọ̀nàmọ́ná wọn ò ṣe tiwọn náà dáadáa tó. Owó oúnjẹ gbówó lórí, kò sí fọ̀kànbalẹ̀ fáwọn èèyàn. Adìẹ ti ń jẹ fún ara wọn lórílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ní wọ́n mọ́ sọ̀rọ̀. Tó àwọn bàbá Bọ́lá Ìgè sọ tiwọn kan tó lọ, wọ́n kú ònú ìlà ìlò yìí, wọ́n ti lọ sinmi. Egbò tó wà lára orílẹ̀-èdè Nàìjíríà ojú lásán ni, ṣùgbọ́n ó ti fẹ́ di tí àwọn àǹjẹ̀nú mujẹ̀mùjẹ̀ lọ́wọ́ sí báyìí. Òṣèlú bó o bá ọpá, òṣèlú ìmọ̀tara ẹni nìkan, òṣèlú ìjẹgàba, àwọn nǹkan tó ń fa wàhálà fórílẹ̀-èdè Nàìjíríà rèé. Ó ti ní egbò. Àwọn èèyàn ti wà nínú ìdààmú, wọ́n wà nínú wàhálà, wọ́n wà nínú ìrònú. Kódà àwọn tó lówó lọ́wọ́ gan tẹ́lẹ̀ agbára ni wọ́n fi ń mí. Mẹ̀kúnnù ń di mẹ̀kúnnù sí i, olówó ń padà dolòṣì nípa ọrọ̀ ajé tí ò tẹ̀síwájú. Wọ́n sì nílé ẹni láti jèkúté òǹdòdó. Lọ́jọ́ wo Nàìjíríà fẹ́ wẹ egbò rẹ̀ mọ́? Àwọn ìjọba tó bá ń wá láwọn jogún bá wàhálà ńlẹ̀ ni.
wàhálà ti wà ńlẹ̀ kí Buhari tó dé àbí ó ti wà ńlẹ̀ kí Jonathan tó dé ó ti wà ńlẹ̀ kí Tinubu tó dé níjó la fẹ́ bọ́ nínú àjogún wàhálà ni ká pé wàhálà nìkan ni tí ò sí ìtàjẹ̀ sílẹ̀ ṣe bí ò bá sàn ṣùgbọ́n Ọlọ́run fẹ́ràn orílẹ̀-èdè yìí gan-an ìtò ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí tó bá ṣẹlẹ̀ lórílẹ̀-èdè míì Ọlọ́run gbọ́ yóò ti túká ṣùgbọ́n àwọn ò gbàdúrà kó túká àgbàdúrà kó túká kí làwọn olórí wa ń ṣe kí làwọn olóṣèlú wa ń ṣé wọ́n rí ròṣà ìjà tiẹ̀ rí ìgbésẹ̀ pé wọ́n wọ́nà àbáyọ Ọlọ́run mọ̀ fẹ́ràn orílẹ̀-èdè yìí o àwọn ọ̀dọ́ tí ń retí ọjọ́ ọ̀la wọn àwọn náà ti ń dàgbà bá wàhálà ń bẹ̀ nígbà tó lóṣèlú ọba fi lo ọdún bíi mélòó àná ò ti dàgbà bá kò sì ní ọjọ́ kan pàtó tá à ń retí pé wàhálà yìí ò dópin àwọn nǹkan wo ló lè mú orílẹ̀-èdè Nàìjíríà tẹ̀síwájú bí wọ́n bá sọ ṣe máa gbọ́ ni tí wọ́n bá gbọ́ ṣe máa mú ṣe tí wọ́n bá mú ṣe ṣe máa mú lò tí wọ́n bá mú lò ṣó máa tọ́jọ́ irú wàhálà wo rèé ìjọba bàbá wa Bọ́lá Ahmed Tinubu Ọlọ́run bá yín ṣe orílẹ̀-èdè nílò àwọn tí dúkìá ènìyàn àti ẹ̀mí ènìyàn jọ lójú kì í ṣe àsìkò yìí àsìkò campaign àwọn tí wọ́n lè tún ọrọ̀ ajé orílẹ̀-èdè ṣe lórílẹ̀-èdè mọ̀ nílò ẹ̀yin náà ń gbìyànjú ṣùgbọ́n kò tí ì tó ẹ jẹ́ kó tẹ̀síwájú sí i. irú àwọn èèyàn yìí ló lè tún orílẹ̀-èdè ṣe ẹ wàá nù wọ́n ìyẹn ni wípé tí àwọn ìwà ká máa kówó lówó ká máa kówó aráàlú corruption tẹ́ ẹ bá bójú ẹ̀ dáadáa tẹ́ ẹ̀ jẹ́ ó wáyé mọ́ ara egbò tí ń dorílẹ̀-èdè láàmú nù òṣèlú ti di pé wọn ò lọ ṣiṣẹ́ aráàlú mọ́ wọn ò lọ sìnlú mọ́ àpò ara wọn ni wọ́n ń lọ sìn kò jó sí ìdàgbàsókè nínú ìlú ẹ ṣiṣẹ́ lórí ẹ̀yà amọ̀ràn ni orílẹ̀-èdè tó bá máa tẹ̀síwájú kò ní sí ìjà ẹlẹ́yàmẹ̀yà tàbí ẹlẹ́sìnmẹ̀sìn kò ní sí ìjà òṣèlú lágbájá ni ẹ òṣèlú tẹ̀mọ̀dò ni ẹ bọ́ ọ bá ti dáràn ọwọ́ wa ó tó ọ kẹ̀sì mọ́ fọwọ́ bọ àwọn òṣèlú tí ìlú tó bá fẹ́ tẹ̀síwájú kì í ṣe bẹ́ẹ̀ o àmọ̀ràn ni o àsọpẹ́ ń ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n kó wà lóòkà àyọ̀ oníkálukú ìlú tọ́dọ̀ ọba ti ríṣẹ́ ṣe tọ́dọ̀ ọba ti ríṣẹ́ ṣe tọ́dọ̀ tí kẹ́gbẹ́kẹ́gbẹ́ tí wọ́n ti ń gbọ́jà tí wọ́n ti ń mú oríṣiríṣi kiri ìlú yẹn ò lè tẹ̀síwájú ìlú táwọn èèyàn bá ti wá ń pàráàrò wàhálà ni o ìlú táwọn kan ti ń jìyà táwọn kan ń gbé ìgbésí ayé fàmílétò kí n tutọ́ tẹ́nìkan ò ti rówó ra oúnjẹ táwọn kan ń to mọ́tò bí ẹgbẹ̀rún tẹ̀léra wọn tó sì jẹ́ olóṣèlú ni wọ́n táwọn tó nílé iṣẹ́ gangan tí wọ́n ń struggle tí wọ́n ò ṣòṣèlú tí wọ́n ò rí nǹkan kan tó jẹ́ pagidi ni wọ́n fi ní mọ́tò kan sí méjì irú ìlú bẹ́ẹ̀ ó ń ṣẹ̀jẹ̀ ni ojú egbò wà lára ẹ̀ bó lẹ́ ṣe tètè wẹ̀ ẹ́ mọ́ bàbá wa Bọ́lá Ààrẹ Ahmed Tinubu bàbá excellency ẹ jẹ́ kígbà tí yín kó tu aráàlú lára ẹ má jẹ́ ó sú yín láti tẹ̀síwájú nítorí pé ẹ kó àwọn ẹni ibi ẹ kó wọn rọ́ra gan o ẹ kíyèsí gbogbo nǹkan tá a tò sílẹ̀ yìí ẹ ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ dúkìá àwọn ènìyàn àtẹ̀mí wọn security ẹ ṣiṣẹ́ lórí ètò ọrọ̀ ajé ẹ ṣiṣẹ́ lórí kámọ́ jábọ̀ faraàlú bá a ṣe náwó wọn ẹ ṣiṣẹ́ lórí ìfọwọ́sowọ́pọ̀ kọ́mọ́ sì jẹ́ ẹlẹ́sìnmẹ̀sìn kọ́dọ̀ oríṣẹ́ ṣe gbogbo ayé fàmílétè ń tutọ́ ẹ gbé gidi Ọlọ́run ló ní 2027 ìta bá ṣe lé ní ọ̀rọ̀ tán ní lọ́la o.